pé ká lè máa ṣe dáadáa. You have said in your sermon that àwọn kan kọ́rọ̀ jọ wọ ọmọ ẹni tó máa ná. Ìyẹ́bà tí wọ́n bá kú nìkan ní ọmọ ẹni tó máa ná. A lè kọ́rọ̀ jọ gan kí FCC kó lójú wa. Ẹ mà kú dédé wòye o gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì ọmọlúwàbí Yorùbá Broadcasting Network YBN lórí ayélujára. Ẹ tún gbọ́ wa, ẹ tún káàbọ̀ sí ìròyìn tá a mú wá fún yín bó ṣe ń gbóná fẹlifẹli àjà àbálẹ̀ ìròyìn láti kànnì YBN lónìí tí ṣe ọjọ́ 17 oṣù kejìlá ọdún 2023 27/12/2023. Olúmọ̀ẹ̀wá Àbàdìgín ni atọ́kùn lówùúrọ̀ tòní ní pápápá. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú ìròyìn ọ̀hún tó ṣe ní kàyéfì. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ikú pagbe bí ẹni tí kò lè dárò, ikú pàlùkò bí ẹni tí kò lè kó sùn, bẹ́ẹ̀ ikú pa lékelèké bí ẹni tí kò lè kún ẹfun o. Kò wẹ̀ ké àjànàkú ṣubú kò lè dìde o. Ẹrin kú sílùú àìlọ́bẹ, Ẹrin wó Aketi, ó ti dágbére fáyé o. Ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ ONDO ROTIMI AKEREDOLU gbogbo yẹn mọ̀ sí Aketi, èyí tó jẹ́ gómìnà tó wà lórí oyè ní ìpínlẹ̀ ONDO ni ó ti jọ́lọ́run nípè bí àìsàn jẹjẹrẹ olọ́tọ̀ọ̀tọ̀ méjì, ìyẹn àìsàn jẹjẹrẹ inú ẹ̀jẹ̀ àti àìsàn jẹjẹrẹ tó níṣe pẹ̀lú ìbálòpọ̀ ọkùnrin tó lóyìnbó ń pè ní leukemia àti prostate cancer. Akẹ́rẹ́dọ́lù ló dágbére fáyé ní òwúrọ̀ kùtùkùtù òní tí í ṣe ọjọ́ 27 oṣù kejìlá ní nǹkan bíi aago 2 òru ní ọmọ ọdún 67 67. Akẹ́rẹ́dọ́lù tó ti jẹ́ agbẹjọ́rò àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà, Senior Advocate of Nigeria SAN, ní kò rí ẹjọ́ ara rẹ̀ gbé lọ́wọ́ ikú pẹ̀lú bí ó ti fìgbà kan rí jẹ́ ààrẹ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè Nàìjíríà tá a mọ̀ sí NBA. Aketi, ọkọ̀ adá òwéré 1, ọkọ̀ Betty, ó dijú kò lè dìde mọ́ o. Ẹ̀kọ́ ńlá ní kó Akẹ́rẹ́dọ́lù tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ondo yìí ló kọ́ gbogbo àwọn tó wà ní ipò òṣèlú èyí tí wọ́n dì mú lẹ́yìn aláṣẹ Musa Yar'Adua èyí tó kú sórí oyè gẹ́gẹ́ bí aláṣẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè Nàìjíríà. Akẹ́rẹ́dọ́lù ni gómìnà àkọ́kọ́ nínú àkọsílẹ̀ ètò orílẹ̀‐èdè yìí tí ó jáde láyé gẹ́gẹ́ bí gómìnà tó wà lórí àléfà èyí tí sáà rẹ̀ ṣì ń lọ lọ́wọ́. Ó ń kọ́ àwọn èèyàn lọ́gbọ́n ni o, èyí pé gbogbo ẹ̀yin olóṣèlú tí ẹ kò rí pé ikú lè dé lójijì, ẹ jẹ́ ká máa rántí pé ọjọ́ kan ń bọ̀ ọ̀bẹ á jábọ́ lẹ́yìn asunṣujẹ. Akẹ́rẹ́dọ́lù tó jẹ́ pé ọjọ́ 13 oṣù yìí nígbà tí ó tún fẹ́ padà lọ fún ìrìn àjò ẹlẹ́ẹ̀kejì fún ìtọ́jú ara ẹ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ yọ̀ǹda agbára adelé gómìnà fún Lucky Ayédatiwa lẹ́yìn náà tó ní kó máa délé lọ fún òun láìmọ̀ pé ó tún di ojú àlá ìrìn àjò ààrẹ má bọ̀ ni èyí jẹ́ fóun. Àjà àbálẹ̀ ìròyìn yìí ló ń wá láti kàn ní Yorùbá Broadcasting Network kẹ́ ẹ lè mọ bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Èyí pé gómìnà ìpínlẹ̀ Ondo ROTIMI AKEREDOLU Aketi ó ti dágbére fáyé lọ́mọ ọdún 67 67. Olúmọ̀ẹ̀wá Àbàdìgín ló ti mú àjà àbálẹ̀ ìròyìn ọ̀hún wá fún yín ní àkókò yìí. Ẹ jẹ́ kó délé kó dógún kó lè mọ bó ṣe ń lọ níkànnì náà ni ẹ bá pín kó máa jáde. Ẹ ṣe ń darapọ̀ mọ́ fún ìgbà àkọ́kọ́ ni ẹ tẹ subscribe button tó ní àwọn pupa ọ̀hún, ẹ tẹ agodo tí bẹ̀ lókè kí ó lè máa lọ bó ṣe kó lọ. Ẹ̀yin náà lè máa mọ̀ bó ṣe ń lọ. Ẹ ṣé bí ẹ ṣe ń bá a pín. Ire o, ire kàbìtì. Ìdókòó di parí, ayọ̀ àtàláfíà láfi lò já, ibi ò ní jẹ́ títí wa. Àwa ta jẹ́wọ́ rẹ ní gbangba, tá a yìn ọ́ ní gbangba, ọwọ́ agbára rẹ gbangba ló fi ń gbà wá ní gbangba. Àwa ta jẹ́wọ́ rẹ ní gbangba, tá a yìn ọ́ ní gbangba, ọwọ́ agbára rẹ gbangba ló fi ń gbà wá ní gbangba. Pé ká lè máa ṣe dáadáa. You have said in your sermon that àwọn kan kọ́rọ̀ jọ wọ ọmọ ẹni tó máa ná. Ìyẹ́bà tí wọ́n bá kú nìkan ní ọmọ ẹni tó máa ná. A lè kọ́rọ̀ jọ gan kí FCC kó lójú wa. Kí la fẹ́ ṣe sí?
tie before a koro eye.